Mi o, ẹ̀yin èèyàn mi, ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Mo ní kí n mú ọ̀rọ̀ yìí pàápàá wá sí etí gbọ́ wa. Wọ́n ní olórí Tóbi, olórí Tóbi ló bá sọ wípé wọ́n ló sá wá sí ààfin tó bẹ̀rẹ̀ sí ní sunkún yọ̀bọ̀ pé kí kábíyèsí gbà wọ́n mọ́júmọ́ àárọ̀ yìí pé òun ò lè sùn pé àwọn alálẹ̀ wọ́n disturb òun lóru kí wọ́n sọ fún òun pé kóun dìde kóun lọ confess ta ló làwọn ọmọ ìbejì. Wọ́n ní kó lọ confess. Òun sáré wá sí pé tí ò bá confess pé ikú ni o. Wọ́n ní bó ṣe sá wá sọ́dọ̀ kábíyèsí nìyẹn. Kí kábíyèsí gbà mí. Òun fẹ́ confess. Òun fẹ́ confess. Wọ́n ní kí ló fẹ́ confess. Ó ní ẹ jẹ́ ká lọ ṣe paternity. Bóyá ẹ̀yin lẹ lọ́mọ àbí ẹ̀yin lẹ ò lọ́mọ. Kábíyèsí ní irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo ló ń sọ. Kí n wá lọ. Tó bá mọ̀ pé kì í ṣe òun lòun lọ́mọ. Ẹ jẹ́ ká gbọ́. Ṣùgbọ́n tó bá pé òun lòun lọ́mọ, jẹ́ ká lọ sí Ifá Ṣìràn ká lọ confirm. Wọ́n sọ lọ, wọ́n sọ bọ̀. Wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí àwọn ọmọ yẹn. Hey! Wọ́n ní ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ pé kò fi ìgbà kan lóyún rí. Ṣẹ́ríṣẹ́, ẹ rí abẹ́ ẹ rí. Pé therefore, òun fẹ́ máa kú òun máa lọ kúrò láàfin. Òun ti fẹ́ kó kúrò láàfin. Òun ti ń palẹ̀ ẹrù òun mọ́. Wọ́n ní àṣírí tú. Òun kọ́ ló kí kábíyèsí kọ́ ló lọ́mọ òun. Bẹ̀tí kábíyèsí, kúkú mọ èyí tí kábíyèsí ń ṣe. Kábíyèsí ti mọ̀ tipẹ́ pé òun ọmọ yìí pé òun kọ́ lòun ni. Kí ni kábíyèsí ń waste time rẹ̀? Kí ló ń fẹ́ káwọn people yẹn? Kí ló mú wọn ṣe láàfin? Ṣé ti Tóbi ló yà yín lẹ́nu? Ṣé ti Ashley ò yà yín lẹ́nu? Ká má tí sọ wípé ti olórí Mariam. Mariam òye kò pa ní ààfin. Ọ̀rọ̀ ṣòro sọ̀rọ̀. Ṣùgbọ́n Mariam ló wá lórí ogun tí ẹ pọ̀ ju gbogbo àwọn tó lọ́mọ. Àwọn tó lọ́mọ irú kankan náà ni gbogbo wọn o. Àti Tóbi o, àti Ashley o, àti Mariam o. Category kan náà ni gbogbo wọn wà. Kí ló dé? Kí ló dé tí gbogbo wa fi ń gbo kábíyèsí ràn báyìí? Àwọn alálẹ̀ wíwíwíwíwí. Wọ́n ranjú mọ́ wọn lójú oorun. Wọ́n ranjú mọ́ wọn lójú àlá. Wọ́n kékékéké. Wọ́n yányányán. Wọ́n ní ńlá fáwọn ò ní jẹ́wọ́. Ìwọ́n sì ń gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Allegedly o. Wọ́n ní olórí Tóbi. Ó ti lọ sí ààfin. Ó ti sáré wá sí ààfin. Wọ́n ní pẹ̀lú ẹkún, pẹ̀lú omijé, pẹ̀lú gbogbo ẹ̀. Sí kábíyèsí tí ò bá dá kábíyèsí lójú. Tó bá pé àwọn fẹ́ lọ sí paternity yẹn káwọn ṣe. Kábíyèsí bá rí pé kò ṣe àwọn ọmọ ẹ̀ kóun tètè palẹ̀ ẹrù òun mọ́. Kóun tá palẹ̀ ẹrù òun mọ́. Pé ṣùgbọ́n tí kábíyèsí bá dẹ̀ sọ pé òun lòun ní káwọn mọ nǹkan tó dùn. Wọ́n ní ìsọkúsọ wo ló ń sọ. Ọ̀rọ̀ pálapàla wo ló wà lẹ́nu ẹ tó ń sọ. Kúkú sọ wípé àwọn ọmọ yìí ìwọ kábíyèsí kọ́ ló bí. Ṣé wọ́n ń sọ fún yàn ni? Kí ló dé tí kábíyèsí gan ṣe bí yán bí ọkà? Kí ló dé tí kábíyèsí ò lé wọn kúrò? I don't know. Ṣé ẹ rí tó bá fẹ́ lọ bá kábíyèsí? Oh my God. Bóyá ó ní nǹkan tó máa ń fi sẹ́nu tó fi ń bá kábíyèsí sọ̀rọ̀. Torí ọ̀rọ̀ yìí ó tójú súyàn. Ó tójú súyàn. Bá ṣe ń gbọ́ wọ́n ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ pé Tóbi ò tí ì sọ òótọ́. Wọ́n ní kábíyèsí Tóbi sọ òótọ́. Tóbi sọ òótọ́. Tó bá sọ wípé bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bí, ló bí wọn. Òun ò lè sọ pé bóyá kì í ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ju gbogbo ẹ̀ lọ pé kábíyèsí kọ́ ló lọ́mọ. Tóbi ní láti máa sọ fún kábíyèsí pé káwọn lọ. Pé káwọn lọ. Kó yá kán lọ. Torí àwọn alálẹ̀ sọ fún òun pé kóun àti kábíyèsí kán lọ ṣe paternity test. Kán lọ ṣe pé òun ti ready láti tẹ̀lé kábíyèsí kán lọ ṣe. Pé tóun ò bá tẹ̀lé kábíyèsí lọ ṣe pé wọ́n lòun máa kú. By force by fire ní ń sìn pẹ̀lú ẹ̀. So ikú tó sọ pé òun ò ní kú yẹn, òun ló ṣe sáré lọ sí ọ̀dọ̀ kábíyèsí. Pé kábíyèsí wọ́n ní tóun ò bá tẹ̀lé yín lọ ṣe pé òun máa kú.
òun nǹkan ń bẹ. Òun dẹ̀ fẹ́ kí òun ò dẹ̀ fẹ́ kú o. Òun ò fẹ́ ikú kan o pé kí kábíyèsí jọ̀ọ́ o kó tẹ̀lé òun o torí òun ò fẹ́ kú. Tó bá jẹ́ pé kábíyèsí ló lọmọ, fine, kí kábíyèsí gbọ́mọ ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kì í ṣe kábíyèsí ló lọmọ, kóun tètè bọ́ sọ́nà, kóun ya tètè máa lọ. Ńlọ tó kóun káwọn ọmọ ẹ̀ òun máa lọ. Òun ò fẹ́ kí nǹkan kan ṣe àwọn ọmọ òun. Òun ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe òun. Wọ́n ní kátikàti. Ọ̀rọ̀ wo la fẹ́ mú nu gbogbo ọ̀rọ̀ àpàtì tó fi ń sọ lẹ́nu? Ṣẹ́jọ́ wá ń ṣẹ́jú ẹ̀. Ṣèbí kábíyèsí tó keep wọn sí ààfin. Òun la fẹ́ sọ pé báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́. Òun la fẹ́ sọ pé kábíyèsí lẹ́jọ́ wà lọ́wọ́ ẹ̀. Torí gbogbo kiní yìí ó sọ sínú nílé ló buyọ̀ sí. Torí a mọ̀ nǹkan tí a fẹ́ sọ. Ṣùgbọ́n a kàn sọ tiwa ní pé tógo bá jẹ́ tọlọ́run. Báṣìrí wọn ṣe ń tú díẹ̀ yìí. Ó máa tú tán. Kò sí kínkínní kan tó máa bò nínú àṣírí wọn. Wọ́n ní afẹ́fẹ́ tí ń fẹ́ àti irú fùrọ̀ adìẹ. Ṣẹ́rí sìn tán sọ pé Queen Naomi ò ní pẹ́ wá sáàfin. Queen Naomi ò ní pẹ́ wá. Gbogbo everybody ti wà lẹ́yìn Queen Naomi gbígbé. Queen Naomi fúnra ẹ̀ ó ti gba agbára. Ó ti gba agbára. Ó ti gba agbára o. Kò dẹ̀ sí anybody tó lè pàrọwà fún Naomi. Ó ti dúró digbí. Àwọn olórí wọn kàn ń ṣe rádaràda. Wọn ò mọ ọwọ́ tó dùn mọ́. Eléyìí wọ́n ní wọ́n ń sá káàkiri. Wọ́n náà ń sá kiri. Wọn ò wá mọ bó ṣe fẹ́ ṣe. Pẹ̀lú ẹ̀ bó ṣe máa ṣe títí tí olórí Naomi máa fi yán kọ̀ọ̀kan tó máa dúró sáàfin gidigbi. Wọ́n ní nǹkan tí àwọn people yẹn sọ. Wọ́n ti ń sọ̀rọ̀ gan nínú internet. Wọ́n ní olórí Ashley àbí olórí Tobi pé kó tètè kó àwọn ọmọ kó máa lọ. Gbogbo èyí tó ń sọ fún kábíyèsí yẹn, kí kábíyèsí jẹ́ kí wọ́n lọ ṣe nítorí pé àwọn alálẹ̀ fẹ́ pa òun. Àwọn alálẹ̀ bá tiẹ̀ ní pé kóun lọ. Ó mọ̀ pé kábíyèsí kọ́ ló lọmọ. Bẹ̀ sí pé kóun lọ nítorí pé àwọn alálẹ̀ ti kìlọ̀ fún un pé kó tẹ̀lé kábíyèsí lọ ṣe paternity. Wọ́n ní alálẹ̀ sọ fún wọn pé kó tẹ̀lé. So wọn ò tí ì fẹ́ sọ pé kóun kúrò fún rẹ̀. Torí tó bá kúrò fún rẹ̀ pàápàá pẹ̀lú àwọn ọmọ, torí ó mọ̀ pé àwọn ọmọ yẹn kọ́ di ọmọ kábíyèsí. Pé tóun bá kúrò bẹ́yẹn pé ìbẹ̀rù bojo pé àwọn alálẹ̀ fẹ́ pa òun. Òun ló ṣe ní kí kábíyèsí tẹ̀lé o by force by fire. Tó dẹ̀ ti mọ̀. Àwọn èèyàn sọ pé ṣé tí kábíyèsí bá tẹ̀lé, ṣé ìyẹn ló máa ní kí àwọn ọmọ yẹn jẹ́ ọmọ kábíyèsí? Nígbà tó ti mọ̀ lọ́kàn ara ẹ̀ pé àwọn ọmọ yìí ò ń ṣe ọmọ kábíyèsí, kí wá ní need láti sọ fún kábíyèsí pé kó tẹ̀lé òun ká jọ lọ ṣe. Tó bá jẹ́ pé àwọn ọmọ kábíyèsí ni, kábíyèsí á fojú ẹ̀ rí. Tó bá jẹ́ pé wọ́n ń ṣe ọmọ kábíyèsí, pé kábíyèsí á fojú ẹ̀ rí. Ẹ mọ̀ pé wọ́n ní nísìnyí pé àwọn alálẹ̀ yẹn ti ṣetán láti jà. Wọ́n ti ń jà fúnra wọn. Wọ́n náà ti ń jà. Wọ́n ní bó ṣe ń jà gbogbo wọn, wọ́n ti ń jà gbogbo àwọn onírọ́. Bẹ́ẹ̀ náà wọ́n ń jà. Wọ́n ní ti olórí Mariam pé kò ṣe é kó. Wọ́n ní nǹkan tó ń ṣe olórí Mariam this time around. Àwọn alálẹ̀ ò jẹ́ kí wọ́n gbádùn. Èèmọ̀ pẹlẹbẹ. Èèmọ̀ tí Ashley ìyẹn ò mọ nǹkan tó fẹ́ ṣe láyé o. Wọ́n ti mọ̀ pé at the end of the day, àwọn máa jẹ èyí tó jù nínú ìyà. Wọ́n ní abanijẹ́ ọjọ́ tó bá dẹ́kun láti banijẹ́ pé ọjọ́ yẹn la máa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní bàjẹ́. Ìyà wọn ò tí ì bẹ̀rẹ̀ o. Ní gbogbo nǹkan tá à ń gbọ́ awuyewuye tó wà ní internet, ní gbogbo àdúrà nǹkan tó ń ṣe fún Naomi, ní gbogbo àdúrà nǹkan tó ń ṣe fún kábíyèsí, gbogbo àdúrà nǹkan tó ń ṣe sí Tádéníkáwò. Bí iyanrìn òkun ni, mélòó la fẹ́ sọ? Ṣé ìta à ń gbọ́ ni? Àbí ìta àti ẹ̀ tí ì gbọ́ tó jẹ́ pé wọn ò gbé yẹn sórí afẹ́fẹ́? Ó pọ̀ bí iyanrìn òkun. Ẹ̀yin èèyàn mi o, ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá. Tí a bá gbé àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ báyìí sí etí ìgbọ́ yín, ẹ ní mọ̀. Ẹ máa ní àwọn ilé yìí pé kí ló ti ẹ̀ ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ tí bá ṣe ń gbé àṣírí yẹn jáde díẹ̀díẹ̀. Ǹjẹ́ kò dùn mọ́ wa nù? Ó dùn mọ́ wa nù. Àṣírí àwọn aṣebi
kó lè bó. Torí ibi tó ń ṣe yẹn lọ́lọ́run ṣe ń tú náà àṣírí wọn. Bó ṣe ń tú, àwa kedere a dẹ̀ ready láti máa gbé sí etí ìgbọ́ wa ká lè mọ̀. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ ṣeun, ẹ bá wa share, ẹ bá wa like, kẹ́ dẹ̀ bá wa èyí tó kù sí comment section. Ẹ ṣé o, ẹ ṣé ọwọ́ tẹ fi ń ṣe gbogbo yẹn. Àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Jésù, ó wa máa bá yín lọ láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.